káríra lọ́rùn ló dájú. Kò yẹ ká fàyè ṣáárì mọ́. Káríra lọ́rùn ló dájú. Kò yẹ ká fàyè ṣáárì mọ́. Some glad morning when this life is o'er, I'll fly away to a home on God's celestial shore. I'll fly away. I'll fly away. When I die, hallelujah, by and by, I'll fly away. When the shadows of this life have flown, I'll fly away. Like a bird from prison bars has flown, I'll fly away. I'll fly away, oh glory, I'll fly away.
เ
máa rí yín bá o. Àwọn ní sà. Hello, brother. How you doing? Not bad. Thank you very much. Yeah, thank you very much. Where's your brother? They are coming now. There's the car. Okay. Come now. Just come in. I love you. Don't promise like this.
ní orúkọ ti Bàbá àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Jésù wípé èmi lọ pèsè àyè sílẹ̀ fún yín pé níbi tí èmi gbé wà ẹnikẹ́ni tí ń bẹ láàyè tó sì gbà mí gbọ́ yóò kú láéláé. ìmọ̀gbà èyí gbọ́ bí Olúwa nígbàgbọ́ pé Jésù Kristi ọmọ rẹ̀ ti ń bọ̀ wá sí ayé. lórí ìgbàgbọ́ yìí àwọn agbára olóògbé Babátúndé Ọládipúpọ̀ Mútúgà fún ìsìnkú pẹ̀lú àdúrà fún àwọn ọmọ àti ẹbí rẹ̀. Ní ìgbàgbọ́ wọn tó bá ṣe yẹ̀ nínú Jésù Kristi. Kí àwọn àti àwọn ọmọdé ní ìdánilójú iye àìnípẹ̀kun. Èyí tí Jésù mú wá wa, àmín. Lẹ́yìn ìpàdé sí God, whom I see myself, my eyes are open. I'm persuaded that neither death nor life, nor angels, nor principalities, nor power of this world, nor height nor depth, nor any other creature, nor things of the earth, nor love of God, which is in Christ Jesus our Lord. Whether we live unto the Lord, and whether we die unto the Lord. Whether we live or die, the Lord will be saved. Christ will die alone, and then God will be dead. ìwé ọwọ́ wa a ó kà á ní àkàgbà orin Dáfídì 100 a ó kà á ní àkàgbà Psalm 90 on page 4 of the pamphlet. Olúwa, ìwọ ló ti ṣe ìjókòó wa láti ìrandíran. Láti ayé ìwọ ni Ọlọ́run. Ó sọ ènìyàn ní ìbàjẹ́, ó sì wí pé ẹ tún padà wá ẹ̀yin ọmọ ènìyàn. Nítorí pé ìgbà tí ẹgbẹ̀rún ọdún bá kọjá ní ojú rẹ̀ bí àná orí àti bí ìgbà ìfọ́kàn yóò. Wọ́n kó wọn lọ bí ẹni pé lè ṣan omi, wọ́n dàbí oorun ní kùtùkùtù, wọ́n dàbí koríko tí ó dàgbà sókè. Ní kùtùkùtù ó ní àwọ̀ rárá, ó sì dàgbà sókè ní àṣálẹ́, akílù rẹ̀ ó sì rọ̀. Nítorí àwa dégbe nípa ìbínú rẹ, àti nípa ìbínú rẹ ara kọ̀rọ̀ wá. Nítorí ọjọ́ wa gbóyin pọ̀ lọ nínú ìbínú rẹ, àwa ń lo ọjọ́ wa bí àlá tí à ń rọ.
ta ló mọ agbára ìbínú rẹ gẹ́gẹ́ bí ẹ̀rù rẹ bẹ́ẹ̀ ni ìbínú rẹ. Padà Olúwa yóò ti pẹ́ tó yí èrò rẹ padà ní ti àwọn ọmọ ọ̀dọ̀ rẹ. Mú iná wa dùn bí iye ọjọ́ tó ti pọ́ wa lójú àti iye ọdún tàwa ti ń rí búburú. Ẹsẹ̀ tún kẹ́yìn a ó jùmọ̀ ká jẹ́ kí wa Olúwa Ọlọ́run wa máa wà lára wa kí o sì fi iṣẹ́ wa mọ́lẹ̀ lára wa bẹ́ẹ̀ ni iṣẹ́ ọwọ́ wa kí o fi di rẹ̀ mọ́lẹ̀. Wípé àwọn ọmọ yìí ni ó jáde láti ní ìpọ́njú ńlá wọ́n sì fọ aṣọ wọn wọ́n sì sọ wọ́n di funfun nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn nítorí náà ni wọ́n ṣe ń bẹ níwájú ìtẹ́ Ọlọ́run tí wọ́n sì sìn ilé ọ̀sán àti ilé òru nínú tẹ́ḿpìlì rẹ̀ ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà yóò sì ṣíbi bò wọ́n ebi kì yóò pa wọ́n bẹ́ẹ̀ ni òǹgbẹ kì yóò gbẹ wọ́n mọ́ bẹ́ẹ̀ ni oòrùn kì yóò pa wọ́n tàbí oorun nítorí ọ̀dọ́ àgùntàn tí ń bẹ ní àárín ìtẹ́ náà yóò máa ṣe olùṣọ́ àgùntàn wọn tí yóò sì máa ṣe amọ̀nà wọn sí ibi orísun omi Ọlọ́run yóò sì mú omijé gbogbo kúrò ní ojú wọn èyí ni ọ̀rọ̀ Ọlọ́run.
ní ìkẹyìn mẹ́ta jẹ́ ìlànà nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ ká jókòó lẹ̀. A kí gbogbo ẹbí àti àwọn ọmọ bàbá Jacob Babátúndé Ọládépúpọ̀ Ṣúgà pé ẹkú nílé bàbá ẹ̀yìn wọn dára ọ̀ kò ní jẹ́ àkúfà ọ̀ kò ní jẹ́ tẹ̀lé ọ̀ nínú ìjọ Ọlọ́run níbí a kì í wàásù nítorí òkú bí kò sí nítorí àwọn alààyè. Abalájọ ti bẹ́ẹ̀ sọ pé ó dára láti lọ sí ilé ọ̀fọ̀ tí ó di afẹ́ lọ. Tẹ́ ẹ bá sì rí ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ bá wo chọ́ọ̀chì ní ìsìn ẹ̀rí bí ọ̀pọ̀lọpọ̀ ọ̀wá síbí torí gbẹ́gẹ́dẹ́ wọn àti fẹ́ gbọ́ ọ̀rọ̀ lọ́rọ̀. Ibi afẹ́, ibi oúnjẹ, ibẹ̀ ní ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ máa mà wípé lẹ́yìn òun ó mu pọ́nlẹ́pọ̀ sí trọ́fì la òun ó mu kan sí stout la red wine tó òun ó mu wọn á lu òun kó níjẹ̀kú òde sùn táwọn kò sí mọ́. Gẹ́gẹ́ bí ọtí Áfíríkà nínú àkọsílẹ̀ bàbá yìí nínú ẹgbẹ́ tí wọ́n wà àti nínú ìjọ olùwípé bàbá always stand for the news. Àdáṣà ló jẹ́ wípé àwọn kaníkà nínú chọ́ọ̀chì yìí wọ́n pè ní bàbá òní gbà. Bàbá oníṣẹ́gẹ́rẹ́ òní gbà. Wọ́n á ní kí ni tí wọ́n kò ní gbà, wọ́n ní kò ní gbà kí wọ́n ń ọmọ nìkejì jẹ. Kò ní gbà kábà ọmọ nìkejì jẹ. Kò ní gbà kájà lè. Kò ní gbà kí wọ́n mú owó òjò tó ń ṣe tí ọ̀dà. Kò ní gbà. Kí la tún fẹ́? Abájọ tó lè sọ wípé orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Sọ́tọ̀ nígbà bá lè tẹ́lẹ̀ bá kí i pé ẹ̀yin ọmọ bàbá kò ní gbà ẹ sọ pé tó àwa nìyẹn o. Tí ó bá jẹ́ wípé bàbá yìí gbà mí bí àwọn olóṣèlú Nàìjíríà lọ́dún ṣe gbà ilé tí bàbá yìí kọ́ yẹn kọ́ ló máa gbọ́. Toró lórí ọ̀fẹ́ àti owó yẹn pọ̀ wá àkọsílọ̀. Àwọn àwọn olórí ọ̀fẹ́ rẹ̀ ṣùgbọ́n kò ní gbà tẹ́lẹ̀. Oṣù tó gbọ́ tọ́ba sọ̀rọ̀ fún ẹ̀kọ́ ní bojú wẹ̀yẹ. Agbọ́ nípa rẹ̀ wípé kò ní sọ pé tó eléyìí lọ́mọ Ìbàdàn, eléyìí lọ́mọ Ìjẹ̀bú, eléyìí lọ́mọ Haúsá, eléyìí lọ́mọ àwọn lọ́wọ́. Rárá, gbogbo ẹnikẹ́ni tó bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òní bàbá yín ṣe ìrànlọ́wọ́ fún. Àwọn akílẹ̀ tó fẹ́. Kílẹ̀ tó fẹ́. Gbogbo àwọn tí wọ́n sì fò ó bá tí wọ́n lò ó pẹ́rẹ́lẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n kọ́ ọ̀rọ̀ jọ Bíbélì sọ wípé wọ́n kọ́ ọ̀rọ̀ jọ. Ṣùgbọ́n wọ́n fi tó kù lọ. Tó wá táyà àti mọ́mí ikú tó pa ojú bẹ̀rẹ̀ òwe làwọn pa fún mi o. Adúgbò ìwé ọlọ́run fún bàbá ẹlẹ́yìn ní ẹ̀mí kíkún àti àlàáfíà títí dọjọ́ kú. Kò ní àlọ́ káàkiri. Wọ́n àfi dààmú àwọn ọmọ rẹ̀. Wọ́n àti àwọn ọmọ rẹ̀ dààmú ẹ̀. Ó dàgbà kò dàgbà jẹjẹ. Wọ́n ọmọ ń lo òkú ẹ̀ tí wọ́n lu ẹ̀sẹ̀ rẹ̀ káàkiri. Kì í ṣe òṣìṣẹ́ lọ sí lábẹ́ bíríìjì. Ó gbé gbèsè ayé rere. Ó lo ìdílé ayé rere. Àtọmọdé àgbàgbà pè ní ọkú. Ọkú. Àdéjọ́ 26. Ọmọ 40 years ti pè ní ọkú. Bàbá sì dáhùn. Nígbà tí olùwádìí ayé wọn yá. Kò lè kí bá síta ẹ̀dùn kankan. Bẹ́ẹ̀ ni mo gbọ́dọ̀ joyè, mo gbọ́dọ̀ jẹ ọ̀tún, mo gbọ́dọ̀ jẹ òsì. Gbogbo yìí lẹ́yìn lẹ́yìn máa bà ní ẹ̀. Ìyá ọ̀bá yìí lọ sí ìdìkan kan. Ajoyè ìjọ gbogbo ẹni lẹ́bi kankan. Ajoyè ìlú gbogbo ẹni lẹ́bi kankan. Ṣùgbọ́n nígbà wípé bàbá ayé fi ayé rẹ̀ fún Jésù, ó wà gẹ́gẹ́ bí Olúwa àti olùpàlà rẹ̀. Ó mọ Jésù, ó sì fi ayé rẹ̀ sí ìwé ìfẹ́.
kéde ó ń sọ fún wa nípa ìjọba ọlọ́run ní ẹsẹ̀ kẹsàn-án Revelation chapter 7 wà pẹ́ ó lẹ́yìn náà lórí sì kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ẹnikẹ́ni ò lè kà láti inú orílẹ̀-èdè gbogbo àti ẹ̀yà àti ènìyàn àti inú èdè gbogbo wá wọ́n dúró níwájú ìtẹ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn náà àwọ̀ wọn ní aṣọ funfun ìmọ̀ ẹ̀sìn rẹ̀ ní ọwọ́ wọn. Ìyẹn ní pé àgbẹ̀dá àti ìwọ ọjọ́ kan ń bọ̀ tí gbangba ọ̀dẹ̀ kù tí kedere ọ̀pẹ̀ wò táàbù níwájú ìtẹ́ láti jẹ́wọ́ ohun tí a ṣe ìbá ṣe rere ìbá ṣe búburú. Ọ̀pọ̀lọpọ̀ láyé ọlọ́run báyìí ṣùgbọ́n ọjọ́ kan bọ̀ ọ̀rọ̀ láyé tipátipá bẹ́ẹ̀ ni ẹni omi sínú ilé àwọn ọmọ rẹ̀ ọkọ̀ sínú kásikẹ́ẹ̀tì ó gbèdé bí. Kí ló dé láti àtìwọ́mì táwọn ayé wọ́n yà? Ayé ní ìsọ̀rọ̀ àná ọdún ní kẹta lè lọ́wọ́ ẹ̀jẹ̀ ti gbèbí lọ́wọ́ ni. Kí ló dé ṣe ayé nígbà bẹ́ẹ̀ ní fàyè lẹ̀ lọ́jọ́ kan? Kí ló wà ní Nàìjíríà bẹ́ẹ̀ ni rọ̀mọ́ bẹ́ẹ̀ fẹ́ láti ètò ọlọ́run? Orílẹ̀-èdè tó jẹ́ pípé o lè gbéra fúnra ara rẹ láago mẹ́sàn-án alẹ́ kó o lè sọ pé tòmọ̀ mẹ́sàn-án lé bèlè láti lè kó o dé. Àbí láago mẹ́sàn-án alẹ́ kó o ló fẹ́ lọ bàjá. Orílẹ̀-èdè yẹn orílẹ̀-èdè tó jẹ́ pípé tó o bá lọ sí ìrìn àjò kan bí wọ́n bá fi ọ́sọ̀ bẹ́ẹ̀ni ní ìsìn ọ̀gbọ́dọ̀ fún olójú rẹ̀ méjèèjì. Orílẹ̀-èdè tó jẹ́ pípé tó o bá ti gbọ́ ìbò bọ̀ sílẹ̀ yẹn sùpọ̀ tó láti ní airport tó o wá wò sùn pé aago mọ́kànlá alẹ́ ti lù ní òdìlé náà lè kó o dé kó o wáyà police station kó o sọ pé o fẹ́ ní DPO kí ni ìpínlẹ̀ kéèmí nìyí kó ní ẹ̀dọ̀wọ́ ọmọ ìjọba òde ni mí ìmọ̀ tí ò lè kí wọ́n pàdé mi ní airport aago mọ́kànlá àbọ̀ ti lù sẹ́yìn bírísìkì tí mo gbé dání yìí 10 million pounds sterling ló wà bẹ́ẹ̀ ní ìdẹ̀ni kí n máa lọ lójú ọ̀nà kó ní ọ̀gbọ́n ta wọ́n á fẹ́ sọ police station ọ̀jọ̀gbọ́ ọ̀ọ́dẹ̀ jì ní Nàìjíríà yìí congratulation ìlú ẹ̀ka kó lọ sóṣè ọtí mo sọ fún ẹni bẹ́ẹ̀ àdìrẹ́ wá ti wà lọ́kọ̀ọ́ ara ọlọ́kọ̀ọ́ alòlá tiẹ̀ ẹ wò ló dáwà wọ́n tún bẹ̀ padà dé ní ìsìn wọ́n ti wá parọ́ fún wa gbogbo ìjẹ̀wòde iná ní yòó omi ní yòó títì ní yòó àwọn náà dẹ̀ sáré gbà yẹ ètí ìgbọ̀n náà ní ìsìn àgbàkárá àpò amẹ́rin àbọ̀ ráìsì kan 1,000 kan ó tún ẹ̀yà wọ́n tún lọ bí tí kò ní sí wọ́n tún wá fi búrẹ́dì kù wá lórí ọbẹ̀ àwọn ló tún máa jó tẹ̀lé wọn káàkiri àtúntà kàrá ọ̀pá mẹ́rin àbọ̀ ráìsì kan 1,000 naira àfọ̀jọ́ ọ̀la wa àfi pàtẹ́tẹ́ àfọ̀jọ́ ọ̀la ọmọ wa àfi takáàtì ṣùgbọ́n àwọn bàbá kan nìyí o àwọn bàbá kò ní gbà bẹ́ẹ̀ ni lọ́ kò ní gbà adúlára ẹ̀yin ìjọba ṣe tọ́jà ẹ̀yin ìlú ṣe tọ́jà wọ́n á sì fi jóye ọdún òsì báyìí kò sí tó wọ́n fòye yìí ṣe kò sí tó wọ́n fi fòye ṣe ṣùgbọ́n ṣe tọ́jà bẹ́ẹ̀ ló nínú wọn lọ́dọ̀ gbogbo lẹ́nu òní wọ́n sọ pé tó ṣe tó dà àti níbẹ̀ ìyẹn mú mi rántí ní ọdún díẹ̀ sẹ́yìn wọ́n lọ sí program alábẹ́kúta wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ìjọba gómìnà mọ́sùn ló wà níbẹ̀ àwọn GTV wálé wọ́n ní ẹjọ̀wọ́ as a lecturer in one of the university of Ogun State ẹjọ̀wọ́ kí lẹ́ni sọ nípa gómìnà tó wà lórí ìtẹ̀ báyìí nípa sálárì àti gbogbo ìwà tí gómìnà kù gbogbo ìlú sórí òkè wọn ni ọ̀rọ̀ ti pípé òṣìṣẹ́ gómìnà ní mí o tí mo bá lè wí o lè gbé lọ́pọ̀lọpọ̀ wọ́n sì ní pé kò ló kọ́là torí wọ́n tó fi yẹ kún wọ́n náà rí pé òṣìṣẹ́ ọlọ́run ní tí ó sọ gbogbo nípa ipò tí Ogun State wà àti
àti tí gómìnà ṣe àti nípa yunifásitì ẹ̀wà àti lórí ọ̀rọ̀ sálárì òwòsàn sì kọ́ni pé abẹ́kúta ní ìdíje kú òde ẹni tí kàkà fọlọ́ ni. mo rántí pé kò sí àfọ̀nì mọ́ kò sí bàbá mọ́ òwò kọ́kọ́rọ́ mọ́tò mo ń gbé mọ́tò ló wà lọ́ọ̀kan mo wá ń jó lọ síbẹ̀ wá ní gómìnà dáadáa ní gómìnà wá gómìnà dáadáa ní gómìnà wá ó ṣe wá dáadáa ó hùwà dáadáa sí wa gómìnà dáadáa ní gómìnà wá ìyàpọ̀ mọ́tò mọ̀ ká ń lẹ̀. àwọn ẹ̀tí mo sọ yẹn onìkan náà ni wọ́n gbé pé a ní ìtúsí ọlọ́run kan torí kàbìtì tó ní gómìnà dáadáa ní gómìnà ọ̀dà àwọn gómìnà méjì ní. mo dé yunifásitì wọn ní ìròsọ òótọ́ ẹgbẹ́ wàá sọ fún mi lọ́kọ́ lọ sọ. àkọ́dún fẹ́ fi pamọ́ láyé láti gbé 25 million naira sílẹ̀ bá a fẹ́ lẹ tó pa àtẹ̀tẹ̀ pa. àkọ́dún fẹ́ fi pa kúndùrà tàbí ọ̀la láti gbé 25 million naira lẹ̀ àwọn ẹ̀tọ́ pa àti ìrẹ̀tọ́ pa yìí sí. àkọ́dún fẹ́ fi pa ní wáyé láti gbé 25 million naira lẹ̀ àwọn ẹ̀tọ́ pa àti ìrẹ̀tọ́ pa yìí sí. I see. Oh. Nàìjíríà káàkiri orí ẹ̀ sá ṣùgbọ́n tí mo sọ bẹ́ẹ̀ ni pé ẹ̀yin ọmọ lọ́rọ̀ ayé yìí kì í sábà ọ̀rọ̀ nìkan kan ní bábọ̀ ẹ jẹ́ ká wà nípa tó lọ́rọ̀ ẹ jẹ́ ká wà ní Jésù Kristi olùpínlẹ̀ sọ àtàlà sí pé ìgbàgbọ́ èmi ò mọ̀ ọ́ ìwọ ọmọ mi ṣùgbọ́n lọ́rọ̀ ayé lóde olùkọ́ ọ̀kẹ́ lóde kí ìbèrè lọ́rọ̀ ẹ̀ pé ìjọ wà nípa tó lọ́rọ̀ ìjọ òsè ìjọ ọlọ́run ìjọ ọlọ́run bẹ nínú ìrìnàjò ìrísí ayé rẹ rántí o pé gbogbo wa làálọ̀ jábọ̀ níwájú ìtẹ́ Olódùmarè bó o wá lò ráyè sí ọlọ́run báyìí ọjọ́ kan bọ̀ tó ráyè sí ọlọ́run ẹ̀yin ọmọ ọkọ ẹ̀yin ọmọ bàbá kò nígbà bàbá yìí ṣe wọ́n tó lè ṣe àdúrà wa ni wípé gbogbo tí wọ́n sílẹ̀ kò ní níbàjẹ́ o ẹ̀ẹ́dẹ́gẹ́dẹ́ kọ̀ọ̀kan wa ká máa lò ló wà ní àwọn wípé bí ikú bá pa ojú mi dé lónìí níbo ni èmi yóò ti lu ayérayé àti ní ìsìnkú ọlọ́run lọ́wọ́ ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mọ́ mímọ́ ẹgbẹ́ ìwà wọn ní òpin èdè àjọyọ̀ ìrìn àti òkú fún lónìí àti títí láéláé. Amen.
Kí Olúwa kí ó pẹ̀lú yín. Ẹ jẹ́ ká kúnlẹ̀ láti gbàdúrà ojú ewé ìkẹjọ. Olúwa ṣàánú fún wa. Olúwa ṣàánú fún wa. Àdúrà Olúwa. Lábọ̀wọ̀ fún orúkọ rẹ, kí ìjọba rẹ ní ọ̀fẹ́ tirẹ̀ nígbà ṣe láyé ni wọ́n ti ń ṣe ilé ọ̀run. Wọ́n wá ní ọjọ́ wa lónìí láyé ẹ̀ṣẹ̀ wa jù wá. Láti dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tó ṣẹ̀ wá. Má bà wá sínú ìdẹ̀wò, ṣùgbọ́n bà wá lọ́wọ́ bìlísì àmín. Ìfún wa àwọn ọ̀dọ́ rẹ̀ pé nípa àpẹẹrẹ àti ẹ̀kọ́ àwọn èèyàn nínú ọ̀rẹ́ gbogbo tí wọ́n já lọ sí ní ìsinmi olóògbé kí àwọn náà lè dá náà wọ́n ní ìmọ̀lẹ̀ rẹ̀ náà àti àdúgbò pẹ̀lú wọn. Àwọn tí kì í tilẹ̀ nínú máa ń ṣe àkọ̀rọ̀ olùrànlọ́wọ́ alátìlẹ́yìn àgbàlá àwọn ọlọ́wọ́ gbogbo nítorí pé Jésù Kristi ọmọ rẹ̀ wà àgbàlá wa. fún wa lórí àwọn datẹ́kà wọn bá ní ṣètò láti gbé ara sí ẹ̀gbẹ́ báyìí. Àwọn ọmọ náà kú wọ́n wá síwájú láti wá dúpẹ́ pé wọ́n gbẹ̀yìn arúgbó wọn. Lẹ́yìn èyí gbogbo ìjọ lápapọ̀ á bá wọn dúpẹ́ lórí àkókò wa kó wáyé. Ẹgbẹ́ ló pẹ́ wọ́n wá tó wá sọ. Praise the Lord. lórí àwọn bàbá olóògbé bọ́lábọ́lá púpọ̀ nígbà àwọn tí ẹ pè sọ́dọ̀ ní láti fi ọjọ́ díẹ̀ sẹ́yìn. adúgbẹ́gbẹ́ àwọn tó bẹ̀rẹ̀ lẹ́yìn ṣe fún ẹ̀jẹ̀ kí wọ́n lójú wọn àbàgbà ọ̀pẹ wa olùwẹ̀gbẹ́ ẹ̀mí wa. adúgbẹ́ fún àwọn ọmọ tó yàn tó yanjú tẹ fún bàbá láti bẹ̀rẹ̀ lẹ́yìn ṣe fún wọn pé lónìí èyí ṣe tí wọ́n kọ́ bàtà pọ̀ sẹ́nu ọ̀nà bàbá nítorí ẹnikẹ́ni nínú wọn nítorí náà bàbá gba ọpẹ́ wa olùwẹ̀gbẹ́ ẹ̀mí wa wá àtàwọn ọmọ wọn lé lọ́wọ́ ìyà májèkú jẹ wọn o ọwọ́ rẹ̀ bàbá olú ẹ̀ tó máa tọ́ wọn lọ
ohun gbogbo tí wọ́n ti ná láti fi ṣe ẹ̀yẹ fún bàbá àwọn ẹni púpọ̀ lọ́pọ̀ fún wọn ẹ má jẹ́ kí wọ́n fọjọ́ ọlọ́jọ́ lọ ìdààmú má jẹ́ orí bá wọn lẹ́yìn fún bàbá má jẹ́ kí wọ́n sọ fún wọn bàbá rí ọwọ́ lọ́wọ́ ojúbójú sọ pé òun kọ wọn lójú pé òun fìyà jẹ́ wọ́n lẹ́yìn tí bàbá kú irú ojú bẹ́ẹ̀ irú ọwọ́ bẹ́ẹ̀ ló rẹ̀ ìfọ́jú ìlú olùwẹ̀jẹ̀ kọ́wọ́ náà ó lọ ṣìyànníláyé àwọn ọmọ yín ẹ bá wa kà wọ́n mú ẹ̀jẹ̀ Jésù ló ṣàbẹ̀wò lórí yín pẹ̀lú láti bá ní ipá pẹ̀lú láti ṣẹ́gun dé ìṣẹ́gun nígbà tí a bá rántí ìbákùnrin àbàbá ayọ̀ yóò máa kú bẹ́ẹ̀ yóò rí yorùbá Jésù Kristi Olúwa wa. kí ó bá lè yá wa kíákíá nígbà tí àwọn olóògùn bá ti dìde wá tó sí stẹ́pù bẹ́ẹ̀ wá kọjú sí gbogbo ìjọ wá bá mi gbé àwọn mẹ́wàá lọ́wọ́ gbogbo ìdẹ́gbẹ́ báwọn ṣe dùpẹ́ báwọn ọ̀dọ́ bá ti fún wa lórí ẹ̀rọ tó wá síwájú ẹ̀rọ fi ọ̀rẹ́ yìí sínú àkọ́jẹ ẹ̀rọ padà sáyé adébẹ̀rún àlàpapọ̀ àdẹ̀rẹ̀ ẹ̀sùn síwájú. ọ̀pẹ́ yẹ
nítorí wàhálà àti ìdààmú ó wá pa aláṣẹ lórí àwọn ọmọ yín ó ká dédé rẹ nígbà bára kò ní dé bá yín o kò ní dé bá àwọn ọmọ yín o ó lọ kó lọ́gbọ̀ rẹ yín kó lọ́gbà yín ó rẹ̀ yín àtọ́rẹ́ yín kó ògbó rẹ láti sí lọ àti láéláé. Ìkórè àgbòlé bàbá yín December 12 ni ṣé ẹ wà lọ́jọ́ náà ẹ sì káwọn èèyàn yìí wá àbí ẹ sì wọlé àgbòlé yẹn lónìí ìkàlẹ̀ mọ́ ẹ bá promise pé gbogbo tó jókòó yìí ẹ kò mọ wá ní Sunday December 12 ọ̀dà ẹ bá wọlé ìjà wọlé títí sẹ́ ẹ jẹ́ àṣẹlẹ̀ ìdìbò ayé ọ̀yà ẹ wà lọ́wọ́ àjọpọ̀ látẹ̀yìn ẹ lọ́wọ́ àwọn bá gbé gbá fún yín ẹ lọ́jọ́ ìjọ yín wá látẹ̀yìn fún ìkórè àgbòlé bàbá yín bẹ́ẹ̀ bá jẹ́ pàgọ́ mọ́kànlá ní wọn máa parí ìsìn bẹ́ẹ̀ bá ṣe dìlé sí ọwọ́ yín ló kù sí o. ẹbí àti ará ni wọ́n péjọpọ̀ níwájú yín ní òwúrọ̀ rẹ̀ láti ṣe ìkórè àgbèrè bàbá, nítorí pé wọ́n ní bàbá kú, 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 bàbá kú
bàbá òní kú tán láéláé nítorí pé ìṣọwọ́ wọn pọ̀. Àdúgbò nítorí pé ẹ fún wọn ní ilé tí wọ́n ti lè ṣe ìkórè agbolé, ẹ sì fún wọn ní àwọn ènìyàn tó bẹ̀rẹ̀ láti tẹ́lẹ̀ ṣe. Wọ́n gbé gba ọpẹ́ wọn wá lọ́dọ̀ òní. Bàbá tẹ́wọ́ gba ọpẹ́ wọn. Olúwa nínú àánú rẹ̀ gba àwọn èyí sí mímọ́. Yá àwọn pàápàá náà sí mímọ́. Bí Kristi bá kọ bíbọ̀ rẹ̀ sẹ́yìn tó bá lọ́dún tó ń bọ̀, ìkórè agbolé bàbá wọn ò ní kọ kò wá kò ránṣẹ́ síwájú orúkọ. Àwọn bá ní ẹni rere láti ṣẹ̀yìn fún wọn. Bí ẹ ṣe lọ lọ́dọ̀ òní, orí ọ̀fẹ́ Kristi kò máa bá a lọ. Kí Kristi kò wá pẹ̀lú yẹn. Nígbà tí ó padà wá lọ́dún tó bọ̀ pé kẹ́kọ̀ọ́ ní ilé yìí lọ, bẹ́ẹ̀ ni yóò sì rí o. Gbèta pé orúkọ Kristi Olúwa ló gbàlà wa. Praise the Lord. Ẹ̀yin ọmọ olóògùn ẹ̀kọ́ sí ti tẹ̀ wá. Praise the Lord. Ṣé ẹ mọ̀ wípé mo sọ ní wéèkì lánàá pé 1 hour service ní cathedral 1 hour náà nìyẹn afẹ́ ṣe ìfilọ̀ afẹ́ máa lọ lẹ́yìn. Ṣùgbọ́n láti ìbẹ̀rẹ̀ ṣe yìí títí di àkókò yìí àwọn ọmọ náà kú wọn àti ìlú tẹ́mi lọ́rùn. Ẹ máa ń pretend tẹ bá wà church nígbà tí ẹ bá bọ́ sí reception ní ìsẹ̀ wọ́n máa jí ijó dẹ́gbẹ̀. Inú kọ̀mpútà wa tàbí project àwọn ni wọ́n lè sáré sẹ́ndì 110,000 naira sí wa káfí lọ́la òmíràn ẹ bá ń pàtó fún Jésù wáyé ọ̀hún. So wọ́n ṣe ìlórúkọ bàbá wọn lórúkọ Jésù ọjọ́ ọ̀la ti fi náà yóò dára wọ̀. A kí àwọn bàbá wa nínú Olúwa tí wọ́n bá wà pé ọ̀rẹ́ ìṣèlú yìí ìrẹ́lẹ̀ ìdánilẹ́bí ọ̀rẹ́ from St. Peter's Second Church, Makuru, Lagos West Houses. And then come inside. Thank
kó mú ibi tó bá wù wọ́n bẹ́ẹ̀ ẹ bá sọ ibi tó bá wù wọ́n kó mú àyè gbà wọ́n. ọjọ́ kúkúrú sáà ni ó ní gbé ní ayé ó sì kú fún òṣì ó ń dàgbà sókè a sì gé lulẹ̀ bí ìtànà ewéko orí kọjá lọ bí òjìji láì kò sí dúró níbi kan ní àárín yìí àwọn abẹ nínú ikú lọ́dọ̀ ta ni àwa ó wá ìrànwọ́ bí kò ṣe lọ́dọ̀ rẹ olúwa ẹni tí ó ti torí ẹ̀ṣẹ̀ wa jẹ̀rí láti bínú síbẹ̀ olúwa ọlọ́run mímọ́ jùlọ olúwa alágbára jùlọ olùgbàlà mímọ́ àti aláàánú jùlọ má fi wá sí ìrora kíkorò ikú tí kò ní pẹ̀kun olúwa ó mọ ohun ìkọ̀kọ̀ ọkàn wa má ṣe di etí àánú rẹ̀ sí àdúrà wa ṣùgbọ́n olúwa mímọ́ jùlọ ọlọ́run alágbára jùlọ dá wa sí ẹni tó yẹ jùlọ ní onídàájọ́ ayérayé ní òpin wákàtí wa nítorí ìrora kí ìrora ikú má jẹ́ kí a ṣubú kúrò lọ́dọ̀ rẹ. orin máa sùn olùfẹ́ ẹsẹ̀ ìkíní àti ẹsẹ̀ ìtógbẹ̀yìn nígbà tá a bá kọ orin yìí a ó sọ àdàkú sí ìsàlẹ̀. máa sùn olùfẹ́ kó sì máa sìn mí orílẹ̀ ayá olùbàbà rẹ̀ lọ́fẹ́ ṣùgbọ́n Jésù fẹ́ ojú. Láìpẹ́ àwa táyé àti tọ̀run yóò máa gbé pọ̀ ní ìdàpọ̀ nínú súnrẹ́. Àkọ́bí ǹjẹ́ bí ó ti wu Ọlọ́run Olódùmarè nínú àánú rẹ̀ ńlá láti gba ọkàn bàbá wa yìí olóògbé Ọládipúpọ̀ Jacob Ògúntúgà ẹni tó fi yín sílẹ̀ lọ sọ́dọ̀ ara rẹ̀ nítorí náà àwa bí òkú rẹ̀ fún ilẹ̀ erùpẹ̀ fún erùpẹ̀ eérú fún eérú ekuru fún ekuru ní ìdánilójú àti ní àìsíyèméjì rètí àjíǹde sí ìyèdè kò ní pẹ̀kun nípa Olúwa Jésù Kristi tí ó pa ara òṣè wa dà kí ó lè rí bí ara òun tìkára rẹ̀ tí ó lè ògo gẹ́gẹ́ bí iṣẹ́ agbára nípa ìtí ó kí tẹ́rí ohun gbogbo bá fún ara rẹ̀. Mo gbọ́ nǹkan láti ọ̀run wá tí wí fún mi pé kọ̀wé láti ìsinsìnyí lọ. Ìbùkún ni fún àwọn òkú tí ó kú nínú Olúwa bẹ́ẹ̀ ni ẹ̀mí ń wí nítorí wọ́n sinmi kúrò nínú làálàá wọn. Olúwa ṣàánú fún wa. Olúwa ṣàánú fún wa àdúrà Olúwa. Bàbá wa tí ń bẹ ní ọ̀run, yá bọ̀wọ̀ fún orúkọ rẹ, kí ìjọba rẹ dé. Ìfẹ́ tirẹ̀ ní ká ṣe ní ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run. Fún wa ní oúnjẹ ọjọ́ wa lónìí, dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tí ó ṣẹ̀ wá. Má fà wá sínú ìdẹ̀wò, ṣùgbọ́n gbà á lọ́wọ́ bìlísì. Ọlọ́run Olódùmarè ẹni tí àmì àwọn ẹni tí ó fi yín sílẹ̀ lọ nínú Olúwa ń bẹ lọ́dọ̀ rẹ̀ àti lọ́dọ̀ ẹni tí ọkàn àwọn onígbàgbọ́ ń bẹ nínú ayọ̀ ohun ìrora lẹ́yìn ìgbà tí a ti yọ wọ́n kúrò nínú ẹrù ara wọn. Tọkàntọkàn la wá fi ń dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí ó wù ọ́ láti yọ bàbá wa yìí olóògbé Ọládipúpọ̀ Jacob Ògúntúgà kúrò nínú ayé ẹ̀ṣẹ̀ yìí. Àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ kí ó lè wọ̀ ọ́ nínú oore rẹ ńlá láti tètè parí àwọn àyànfẹ́ rẹ láti mú ìjọba rẹ yára wá kí àwa pẹ̀lú gbogbo àwọn tí ó fi yín sílẹ̀ lọ ní ìgbàgbọ́ òtítọ́ orúkọ rẹ mímọ́ kí a lè ní ẹ̀kún àti ìrora wa ní ànídópin lé ara àti lé ọkàn títí láé nínú ògo rẹ tí kò ní pẹ̀kun nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run aláàánú bàbá wa Jésù Kristi ẹni tí í ṣe àjíǹde àti ìyè ẹni tí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ yóò wà láàyè bí ó tilẹ̀ kú ẹnikẹ́ni tí ó wà láàyè tí ó sì gbà á gbọ́ kì yóò kú títí láé
ẹni tí ó sì ti ọwọ́ Pọ́ọ̀lù àpọ́sítélì rẹ̀ mímọ́ kọ́ wa pé kí a má bínú jẹ́ bí àwọn tí kò ní ìrètí fún àwọn tí ó sùn nínú rẹ̀. Àwa ń fi ìrẹ̀lẹ̀ bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ bàbá wa lọ́dọ̀ rẹ bàbá kí o jí wa dìde nínú ikú ẹ̀ṣẹ̀ sí ìyè òdodo nígbà tí a ó bá fi ayé yìí sílẹ̀ lọ kí àwa kí ó lè sinmi nínú rẹ bí àwa ti ní ìrètí pé bàbá wa yìí olóògbé Babátúndé Ọládipúpọ̀ Jacob Òkútúgà ìsinmi àti bí àjíǹde gbogbo ènìyàn ní ọjọ́ ìkẹyìn kí a lè bá wa ní ẹni ìtẹ́wọ́gbà ní ojú rẹ kí a sì lè rí ìbùkún náà gbà tí ọmọ rẹ olùfẹ́ jọjọ yóò sọ nígbà náà fún àwọn gbogbo tí ó fẹ́ ọ tí wọ́n sì bẹ̀rù rẹ wípé ẹ wá ẹ̀yin alábùkún fún ọmọ bàbá mi ẹ gba ìjọba tí a ti pèsè fún yín láti ìpilẹ̀ṣẹ̀ ọjọ́ wa bí èyí fúnni àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ bàbá aláàánú nípasẹ̀ Jésù Kristi onílàjà àti olùdáǹdè wa. Jacob Babátúndé Ọládipúpọ̀ Ògúntúgà ìwọ ọmọlẹ́yìn Kristi máa bá ìrìn àjò rẹ lọ kó láyé ẹ̀ṣẹ̀ yìí ní orúkọ Ọlọ́run bàbá Olódùmarè ẹni tí ó dá ọ ní orúkọ Jésù Kristi ẹni tó jìyà nítorí rẹ ní orúkọ ẹ̀mí ẹni tó fún ọ ní agbára ní ìdàpọ̀ pẹ̀lú àwọn èèyàn mímọ́ àwọn áńgẹ́lì àtàwọn olórí áńgẹ́lì àti gbogbo àwọn ogun ọ̀run kí àlàáfíà Ọlọ́run máa jẹ́ tirẹ̀ láti òní lọ kí ibùgbé rẹ̀ sì jẹ́ ibi ayọ̀ kí Ọlọ́run àlàáfíà ẹni tó mú olùṣọ́ àgùntàn ni Jésù Kristi Olúwa wa tí ó ti ní òkú jí dìde kí ó jọ dìde ní ìkẹyìn ọjọ́ kí orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa àti ìfẹ́ Ọlọ́run àti ìdàpọ̀ tẹ̀ mímọ́ kí ó máa bá gbogbo wa gbé títí láéláé. Máa bọ̀ ní cathedral ní hall. Omi pọ̀. Wàláì mo kàn wo sẹ́ẹ̀tì kí ni àtẹ̀kùn mi. White tó lọ wọ̀ yẹn wá ń funfun.